Be patient with me, Tinubu begs Nigerians. President Bola Tinubu has appealed to Nigerians to be patient with him. The president made the appeal at the inauguration of the completed Phase 1, Section 1, 30 km by 6 lanes of the 750 km Lagos-Calabar Coastal Highway on Saturday. He said, I know at this stage your expectation is still very high and our people are still going through difficult times. I take this opportunity to appeal to all Nigerians that the hope is here and it is realizable. You will be proud of the benefits. There is light at the end of the tunnel. Inflation is coming down. The corruption in the exchange rate is eliminated. The corruption in fuel subsidy is limited to the barest minimum. Kí ló fẹjọ́? Ṣẹjọ́ la ní kẹ́ wá rò ni. Ẹ ti dúró ná bàbá Tinubu, kí ló dé tó jẹ́ pé every three market day lẹ máa ń beg Nigerians. Bàbá ẹ jẹ́wọ́ bùkádà ṣòro yín. Àwọn ọmọ Yorùbá mọ̀ wípé you have nothing to offer. Lẹ́yìn tá a ti mọ̀ lọ́sàn gangan lẹ fẹ́ ká wá máa gbóná ká máa gbé láǹtà ká máa fi wojú yín lóru àti gbogbo Tinubu family. Lẹ́yìn you have nothing to offer. Ta ni ọmọ Yorùbá tó expect anything from you? Ta ló expect anything good from your Nazareth, Baba Tinubu? Ojú ti gbogbo wa fún yín on your behalf, ojú ti wá with the shame on your behalf, sir. Torí agídí lẹ fi ń ṣèjọba. Abẹ́yàn máa rí Nigerians, what is going on, ẹ̀yin ọmọ ìran mi? Baba Tinubu ní kẹ́ be more patient for him o. 2 years, first year yín, national anthem, ẹ fẹ́ reverse again. 2 years, out of 750 kilometers coastal road yín, ẹ ṣe 30 kilometers. Tí ò wọ, how many percentage? Kò wọ 5% now, maybe 3 point something. Òun lẹ ṣe. Ẹjọ́, ebi ń paráàlú. Health sector, zero. Educational system, láǹtàná fi ń kọ WAEC. Ẹ̀yin wá ń sọ wípé kán be patient. Tabade wí tá bá fọ́ lọ, máa ní ń build structure Nigeria. Bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin ni the first president tó máa kọ́kọ́ jẹ tẹ́ fẹ́ lay good foundations nínú Nigeria. As if tá bá ti kúrò ńbẹ̀, ọmọ yín family yín lókù tó máa ṣe lọ àbí Yorùbá lókù tó máa ṣe lọ. Èyí tó máa take over lẹ́yìn yín gbogbo nǹkan tẹ́lẹ̀ ń build nsìn láàrin ọdún kan wá bà gbogbo ẹ̀jẹ̀ ni. Gbogbo wa mọ̀. Ẹ kàn disgrace ara yín. Ẹlẹ́n disgrace èèyàn. Rí kí ní iṣẹ́ agídí lẹ̀ ń lò náà. Agídí lẹ̀ ń lò, Baba Tinubu. What is the meaning of all this? What is the meaning of all this? Àwa wí tán, ẹ wá bọ́ sí ibi 13 commission 30 km yín. Ọ̀tẹ̀lẹ̀ tún lọ ṣe mẹ́. Baba Tinubu, lè change àbákú laṣọ ewúrẹ́ yín. Ṣé rí bẹ́ẹ̀ ṣe humiliate, rò pé humiliate Jídé Sanwó-Olú ńbẹ̀yìn àbí? Bẹ́ẹ̀mi dẹ̀ ṣe rí fídíò yẹn, rí Jídé Sanwó-Olú humiliate. Níṣẹ́ lẹ disgrace ara yín, yẹ̀yẹ́ ara yín. Baba Tinubu mọ̀ ní o, yẹ̀yẹ́ ara yín badly. Ní kíni? Bẹ́ẹ̀ ṣe gbogbo àwọn tẹ́ wá ṣéèkì ńbẹ̀yìn pátápátá. Nígbà tó dọ̀dọ̀ Jídé Sanwó-Olú, wá ṣe ní kíni? Àti kí tún ni? Ẹ̀sìn yín ló wà, ẹdìyẹ tí ó tọ̀. Ara ẹ̀ ló wà, ara yín ló wà. Ẹ máa bá yí. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Your Excellency, President Bola Ahmed Tinubu, PBAT. Baba, ẹ káàárọ̀ sà. Ṣé ẹ ti wo orí mídíà láàárọ̀ yìí sà? Ẹ̀yin lẹ ń trend o. Ẹ̀yin lẹ ń trend ní orí social media. Fídíò yín òun ló circulate káàkiri. In fact, àwọn bíi 1,200 ni wọ́n ti send ẹ̀ sí mi pé kí n wo nǹkan tí Mr. President tí wọ́n dán ní àrà. Ṣẹ́rí sà, nǹkan tí ẹ ṣe ní àná 31st of May 2025 tí a wà kódà o, níbi tí ẹ ti lọ commission 30 kilometers out of 700 kilometers Lagos Calabar Coastal Road. Ẹ gba gbogbo àwọn èèyàn ní ọwọ́, gba His Excellency Governor Babajide Olúṣọlá Sanwó-Olú ní ọwọ́. Èmi ò fẹ́ gbà pé ẹ mọ̀ọ́mọ̀ ṣe o.
ṣùgbọ́n tó bá yẹ pé ẹ mọ̀ọ́mọ̀ ṣe ni ẹ jókòó kẹ́ béèrè ní ọwọ́ ara yín pé tó bá yẹ pé ẹ̀yin ni wọ́n ṣe irú ẹ̀ fún ṣẹ́ lè gbà. Yorùbá ní kí èèyàn fi iná kó fi jó ara ẹ̀ wò kó tó fi jó ọmọ ẹlòmíì kó lè mọ bí ó ṣe ń rí. Èmi mọ nǹkan tẹ́ lè gbà, mo dẹ̀ mọ̀ yín dáadáa pé ẹ kì í ṣe ẹran rírọ̀. Ìgbà tí ẹ wà ní gọ́fúnà ní Lagos State kò sí ẹni tí ó lè bá yín dán irú nǹkan bẹ́ẹ̀ yẹn wò. That is ridicule of the highest order. Òun ni ẹ ṣe fún wa. Ẹ dẹ̀ fi wọ́n gbogbo ayé irú èèyàn tẹ́ jẹ́ ni. Ní ìgbà tí ẹ ń gòkè ẹ gbà fún àwọn bàbá Ìjẹ̀bú-Igbó, ẹ gbà fún àwọn bàbá Ayọ̀ Adébánjọ, ẹ gbà fún àwọn bàbá Ayọ̀ Adésọ̀yà, àwọn bàbá Ibrahim Adésọ̀yà. So now a whole sitting governor of Lagos State ẹ̀yin ń gba àwọn èèyàn ní ọwọ́ ẹ wá gbà ní ọwọ́. Kódà o ìwà burúkú òun lẹ́wù àgbàlagbà ò kí ń wà bẹ́ẹ̀ sà. Ṣẹ́rí tó bá yẹ pé èmi ni àwọn tó wà ń bẹ̀ yẹn ni ó yẹ kó fi yín lẹ̀ kí wọ́n máa lọ ni kẹ́ wá máa dá ṣe ká wá wò bóyá ẹ lè dá ṣe. Torí ọwọ́ tẹ̀ ń gbé ó jọ bí ẹni pé Bọ́lá Ahmed Tinubu group of company and sons ni ẹ fẹ́ máa run. Ẹ mọ oore o ṣẹ́rí tẹ́ bá mọ oore ni ẹ mọ nǹkan tí gọ́fìnà Babájídé Sanwó-Olú tó ṣe nínú ọ̀rọ̀ yín tó dẹ̀ ṣe ní orí election 2023 níbi tí àwọn èèyàn ti ń bínú. Ṣẹ́rí kò ń ṣe pé àwọn èèyàn ò fẹ́ kẹ́ jẹ president, wọ́n mọ irú èèyàn tẹ́ jẹ́ ni. Ìdí tí wọn ò ṣe gbàdúrà pé kí ẹ dé ibẹ̀ nìyẹn. Ọmọ títí yín, ọmọ yín tó jẹ́ pride yín tó yẹ kí ẹ̀yin máa gbé ní arúgẹ, tó yẹ kẹ́ tí ẹ kẹ́ fi ọwọ́ kọ lọ́rùn pé this is my pride, tó yẹ kẹ́ win election ní ibi tí àwọn èèyàn tiẹ̀ ti fẹ́ bọ́ta rárá. Èmi mọ wàhálà tí èmi ṣe pẹ̀lú Honorable Táyọ̀ Àyìndé ní orí election 2023 tí a sùn Governor Sanwó-Olú ò sùn. Ẹ mọ́ lóore fún wọn o, nǹkan tẹ́ ṣe yẹn kò dáa. Ẹ̀yin nǹkan tí ẹ̀yin lẹ bọ́ sí orí national TV tẹ́ sọ pé odindi sitting president ó ń sunkún níbi tí ẹ ti pògèdè èmi ló kàn. Èmi ló kàn yẹn kò ń ṣe nǹkan tó gbé yín wọlé. Àwọn èèyàn kò wà pitiful fún yín ni ìdí tí wọ́n ṣe dìbò fún yín nìyẹn. Number 1 ní inú Nàìjíríà Lagos State ni ẹ̀yin wá fò ọwọ́ ẹ̀ fò kọjá. Ara yín lẹ ṣe ṣe yẹ̀yẹ́ ẹ̀ ń tú ìdí yín fún àwọn ayé kí wọ́n rí irú èèyàn tẹ́ jẹ́ ni. Ọlọ́run ọba dẹ̀rẹ̀ kò ní ṣe ọlá yín bí ọlá ẹrin. Bàbá Tinubu ẹ pẹ̀lẹ́ ẹ ńlẹ́. Jídé Sanwó-Olú ò jẹ̀bi yín, gbogbo ẹ̀yin politicians báyé gbogbo yín ṣe rí nìyẹn. Kí ni Jídé Sanwó-Olú ṣe tó fi lè tẹ́ fi lè máa rò pé bóyá ẹ fẹ́ humiliate ara yín lẹ humiliate ẹ yẹ̀yẹ́ ara yín ní public. This is the second time tẹ́ máa ṣe. First ìjọ inauguration yín bẹ́ẹ̀ ṣe disgrace ara yín ní public náà nìyẹn tó padà wá fúnkùn sí yín létí. Ẹ ṣe fún former president Ọ̀ṣínbàjò ẹ̀yin èèyàn ṣe ti gbàgbé ni, padà lọ wá fídíò yẹn lórí Google wá rí. Bí bàbá Tinubu ṣe handshake gbogbo àwọn èèyàn after the inauguration náà nìyẹn. Ìgbà tó dọ́dọ̀ vice president wọ́n boycott wọ́n jọ ẹ̀ wọ́n mẹ́yìn ẹ̀ ní straight. Bóyá Jídé Sanwó-Olú àbí bàbá Gbàjà Fẹ́mi Gbàjà ló padà kún sí yín létí pé ẹ fẹ́ yẹ̀yẹ́ ara yín publicly lélẹ̀ internationally o. Ẹ padà kẹ́ lọ do the needful náà wọ yín lọ síbẹ̀ lẹ ṣẹ̀ṣẹ̀ lọ kí. The same thing 2 years first year ẹ ṣe second year tó já sí pé budget years lẹ máa lò every year lẹ máa máa ṣe ẹ̀sìn yẹn. Ẹ̀sìn ni fún yín, ẹ̀yin rò pé ẹ̀ ń bójú wọn jẹ́, ara yín lẹ̀ ń bàjẹ́. Torí mo wonder kí ló yẹ kó le kokoko tẹ́ múlẹ̀ ayé le kokoko báyìí. Orí the highest post tẹ́lẹ̀ ever sọ wípé ẹ fẹ́ wà òun lẹ ti wà yẹn. Ẹ jọ kí ni loyalty wèrè gan tẹ́ ń wá kiri ní èjì yín pẹ̀lú bí tẹ́ tún wà yẹn. Ó ti tán ṣe fẹ́ dọ́lọ́run ni. Ok, kò sẹ́ni tó máa sọ wípé bọ́n ṣe rí yín tẹ́ ń rin níwájú tẹ́ ń rin lẹ́yìn tẹ́ ń dègbẹ́ tẹ́ ń ṣubú tẹ́ ń dìde. During the presidential election tó máa believe wípé you will actually become a president of Nigeria.
adẹ̀gbọ́ information wípé allegedly ni òun ní don't come for me o wípé ìkan lára àwọn bẹ́ẹ̀bì gọ́fúnà Jídé Sanwó-Olú of Lagos State ọmọ Yíbò yẹn ti mọ̀ tó ń ṣiṣẹ́ fún Àtíkù tí EFCC tó ń invite lọ́jọ́ mẹ́ta yìí tí tó tún àwọn ní Nàìjíríà náà lọ́wọ́ kan náà fi sílẹ̀ ìyẹn ṣiṣẹ́ fún Àtíkù bẹ́ẹ̀ according to allegedly wọ́n ní bẹ́ẹ̀bì bàbá Sanwó-Olú ni o nígbà tí yẹn dẹ̀ máa rí bẹ́yẹn yẹn ló advice ẹ pé pẹ̀lú godfather Tinubu tó ń dẹ̀gbẹ́ tó ń ṣubú tó ń dìde tó ń rìn tó bí ìgbà tó ń tapo sórí kinní yìí tí ò bá wọlé try kó tẹ géèmù ṣèbí iṣẹ́ ọwọ́ ẹ̀yin politicians ṣèbí báyé gbogbo yín ṣe rí nìyẹn bàbá Tinubu tẹ́ ẹ bá wà ní ṣù Jídé Sanwó-Olú you will do the same thing ṣé nítorí ẹ̀ lẹ ṣe ń gbé àwọn èèyàn dìde pé kí wọ́n máa attack ẹ̀ kán máa yẹ̀yẹ́ káàkiri iṣẹ́ yín dẹ̀ nìyẹn gbogbo ẹ̀yin boys bàbá Tinubu ọkàn kan báyìí ló máa kan gbogbo yín wọ́n wá advice Jídé nìyẹn wípé ó jẹ́ try kó o pè báyìí kó o láre ṣùgbọ́n kẹ́sì jírí tí bàbá ẹ̀ godfather Tinubu bá lù sí presidential kìíní ẹ̀ tẹ́lómi bá wọlé political career ò ní wọ́ mi I believe pé ẹ̀kọ́ tóun náà máa ṣe nìyẹn ó dẹ̀ mú owó Èkó ẹ̀yin Èkó ẹlẹ́gbàgọ̀jẹ̀ mo ní hàn mẹ́hìn níyé wo tètè tipẹ́tipẹ́ sẹ́yìn ẹ ti jọ́gọ̀ ẹ ti nànà Jídé Sanwó-Olú dẹ̀ páàkì owó yín lẹ́kọ̀ọ́ ó dẹ̀ di hì lọ́dọ̀ Tinubu true according to allegedly true mọ̀mọ́ ọmọ Yíbò Jídé Sanwó-Olú kó òbítíbitì owó yìí ó fi sponsor election Àtíkù ó support ẹ̀ pé tí dádì òun Tinubu bá lùsọ tí Àtíkù bá wọlé o career political a máa lo bẹ́ẹ̀ o okay at the end of the abracadabra hihi ó lẹ́yìn ni kí ló wá kí ṣe ká máa sá lọ ni ṣé ká yé parẹ́ ni torí tó bá jẹ́ yín lẹ wà ní position yẹn tí Jídé wà you will do worse than that àmọ́ṣẹ́ ọwọ́ yín kò dẹ̀ sí ọmọ Yorùbá kankan ilẹ̀ Yorùbá tó jẹ̀bi yín wípé wọ́n dìbò fún yín torí pé àwa ọmọ Yorùbá ti mọ̀ yín lọ́sàn-án ṣé àwa yẹn ni ká wá máa gbé láńtà wojú yín ẹ̀yin Tinubu family lóru àwa mọ̀ wípé you have nothing to offer agídí tẹ fi ń ṣe ilé ayé tẹ kàn máa bà gbogbo ẹ̀jẹ̀ tẹ ẹ máa kẹ̀yìn everybody síra wọn fún àǹfààní ara yín ẹ máa destroy everywhere manipulate everybody ṣé bó náà lẹ ń ṣe àbágídí kọ́ lẹ fi ń rúlù ni ṣé ẹ rójútu ẹ first year yín kí lẹ rí ṣe national anthem reverse ni 2 years yín out of 750 kilometre coastal road tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹ mọ iye trillion tó jẹ́ ẹ ṣe 30 kilometre tí ò wọ 5% of it maybe 3.something% tó já sí wípé tẹ́ fi máa parí ọdún mẹ́jọ tẹ́ bá rọ́dún mẹ́jọ ṣe ẹ lè parí coastal road maybe in 100 years tó já sí wípé ẹ tún ti ṣí ilẹ̀kùn fún any governor any president government tó bá máa take over lẹ́yìn yín ẹ ti ṣílẹ̀kùn bó ṣe máa kówó jẹ sílẹ̀ Nàìjíríà tó ti Nàìjíríà máa ṣèṣì ló máa jìyẹ ìyẹn lókùn tí àwọn gbogbo president tó bá ti jẹ́ ń sìn coastal road ìyẹn lókùn tí wọ́n máa fi loot owó just the same way tí bàbá Tinubu fi ń loot owó sàn àtọmọ ẹ̀ ebi ń paráàlú ẹ̀ ń tú títì ṣe kán máa kan yín mọ́ títì ni torí àmì lè tẹ́ ìgẹ́ẹ̀tì nínú ẹ̀ bàbá Tinubu àwa wíta ẹlẹ́sàn owó IMF lò ṣe bí ìgbà tó ṣẹlẹ̀ mi ò sọ fún yín mo nítorí bàbá fẹ́ lọ yágìgá tí kò wó ní ìṣèbà calculator ni Tinubu will never do anything free for anybody he doesn't care èrè wo lẹ́yìn ọmọ Yorùbá ti wá jẹ èrè wo ní ipa ní bàbá Tinubu àti family Tinubu èrè wo ní ipa yín ṣe ọmọ Yorùbá àǹfààní wo la jẹ lára yín 2 years you have nothing to show ebi ti lu aráàlú pa ẹ wá máa bẹ aráàlú every now and then kàn má bínú kàn be patient with you ṣùgbọ́n ẹ bẹ legislative o ìṣẹ̀lẹ̀ pump owó fún wọn burúkú ẹ ti bọ́ wọn pa ẹ bẹ judiciary o àbí wọ́n bẹ judiciary ṣé bàbá Tinubu bẹ judiciary ẹ ti bọ́ wọn pa owó burúkú lẹ̀ rọ̀nù síbẹ̀ aráàlú torí ẹ ti mọ̀ pé kò sí nǹkan tán máa ṣe kí ló fẹ́ ṣe bá a pariwo bọ́ protest bọ́ ṣe gbogbo ẹ̀ àlàlà tẹ́ bá máa ṣe lẹ́ máa ṣe àwọn tó á jẹ́ kí ìjọba yín ẹ ti mọ̀ pé ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ offer Nigeria masses nítorí ẹ̀ lẹ ṣe ń bọ́ legislative tẹ́ ń bọ́ judiciary tẹ́ ń bọ́ àwọn cabinet yín nítorí ẹ̀ lẹ ṣe bọ́dà láti ṣe anything fún masses ìṣẹ̀dá wa dáwọ́jọ akọ̀gbí ìjà sí yín ìkànnì yín abiyapa ni yín ẹ̀ ń ṣàbíyamọ́
ẹ wá sọ gọ́fìmẹ̀ntì yín di family government. Gbogbo ibi tó yẹ kí ẹ kó àwọn èèyàn sí kí wọ́n máa wà ń bẹ̀. Ṣèyí ládẹ̀ ń rí left right center. Bẹ́ẹ̀ lọ Róòmù Ṣèyí ni, bẹ́ẹ̀ lọ US Ṣèyí ni, bẹ́ẹ̀ lọ DC Ṣèyí ni, bẹ́ẹ̀ lọ dáàtì Ṣèyí ni. Kí ló dé bàbá Tinubu ẹ báyé jẹ́ ẹbọ̀rún ṣe jẹ́ tí wálé ayé? Kí ló dé tí Tinubu family kún wálé ayé máa yà? Kí ló dé tí ẹ mú ilé ayé tẹ ṣe tẹ gbé mi tẹ rò wípé ẹ ní kú mọ́? Àwọn ayé má lọ́kàn ò sí mọ́. Ọdún là ń tọrọ kó jìnnà síra wọn. Mi ò rókú rẹ anybody yín, ẹni bá rókú rò mí kó nìṣó níwájú torí mi tí dé débi máa bẹ̀rẹ̀. Bàbá Tinubu ẹ ṣe ẹ̀sìn lẹ ṣe níbi fídíò yìí o. Jídé Sanwó-Olú, gọ́vnà Jídé Sanwó-Olú, ẹ ní láti fi bàdì lórí eléyìí. Wọ́n ń fi ara wọn hàn fún gbogbo àgbáyé àwọn tí wọ́n ti mọ̀ wọ́n irú ìṣẹ̀dá tí wọ́n jẹ́. Òun ni mo rí inú fídíò yìí. Ẹ̀sìn lẹ ṣe. Bàbá Tinubu Jídé kọ́ ló ṣẹ̀sìn. Ẹ̀yin lẹ ṣẹ̀sìn. Ẹ̀yin lẹ ṣẹlẹ́yà. Ẹ ṣe fún bàbá Bíntín VP Ọ̀ṣínbàjò lọ́jọ́ inauguration yín 2 years ago. You did it to him. Now you repeated it again. Tó já sí wípé next year again tẹ́ bá tó máa ṣe 3rd year àti ìmẹ́lẹ̀ tó máa kàn bẹ́yà Mudashiru Obasa ló máa kàn torí gbogbo yín ló máa kàn round. Pẹ̀lẹ́ Mudashiru Obasa, pẹ̀lẹ́ òun fẹ̀gẹ̀ ìwọ ni àbí ìwọ ló ń rè. Má wọrí ẹgbà tiẹ̀ wà lógún ọ̀nà, ẹgbà tiẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà báyìí sìn. Ẹ wo bẹ ṣe báyé jẹ́ tẹbọ̀rún sí jẹ́. Ọmọ Yorùbá ò wá bìkítà pé kí ilẹ̀ Yorùbá gòkè àgbà ká build ilẹ̀ wa, ká build ara wa. Rádaràda lẹ wá ṣe. Tinubu ṣáá ni everything must be okay with Tinubu. Ẹ ṣe títí ẹ báyé jẹ́ ẹbọ̀rún sí jẹ́. Ẹnu ẹlẹ́wà yẹn o. Anyway, ta lẹni náà tó expect anything good from Tinubu's Nazareth? Nìkíni ẹ̀yin tẹ́ ẹ̀ ní template tẹ́ ẹ̀ ní anything tó já gidi lẹ́ ń lò dictatorship wọn ò gbúdọ̀ sọ̀rọ̀ ẹni ká di ẹnu mú ẹ̀ ń nà wá àgbúdọ̀ sunkún ẹ̀ wá bí gbẹjẹrẹ kẹyẹ kulẹ̀ kiri ẹ̀yẹ disgrace ara yín kiri. Jídé Sanwó-Olú, you are not a disgrace person o. Disgrace yẹn má fi bad. Bàbá Tinubu ń jẹ́ kí gbogbo àgbáyé mọ orí ìṣẹ̀dá tó jẹ́ ni wọ́n disgrace ara wọn bẹ̀ yẹn à ń lọ́wọ́ òfin gan tẹ́tí ẹ̀ ń yọ kí ẹ gbọ́wọ́ dànù àbí gbọ́wọ́ sí. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Ẹ̀yin ọmọ Tinubu tí mo bá gbé fídíò bàbá Tinubu tẹ́ máa wá ṣépè lábẹ́ péjì mi àbí channel mi. Anybody nínú yín ó ti pẹ́ tẹ́ ti máa ṣe ti máa ń dákẹ́ fún yín. This time around ó yá jẹ́ ń gbé fídíò Tinubu kọ̀ọ̀kan wá ṣépè mbẹ̀. Èpè tí ẹ gbọ́ rí tí ẹ rọ̀bà èpè èmi ò ń ṣépè lásán máa ṣe àṣẹ àtẹ̀lé ni. Wá ṣépè lábẹ́ fídíò mi máa gbé ẹṣẹ́ èpè tìrantìran tí gbogbo nǹkan tó jámọ́ láyé fún mi ní 7 days to 40 days tí ò bá ní ṣẹmọ́ ẹ lára ṣẹ lórí yín ti burú ni. Kí ni Tinubu ṣe fún wa? Èrè wọn la jẹ́ bẹ́ẹ̀ tá máa protect Tinubu. Ṣé Tinubu rán yẹ anybody ni? Wọ́n gbẹ̀gbẹ́ jàre ìwọ tọrọ bá jọ yé kájọ wọ̀ on the same page. Bá mi share fídíò yìí. Bá mi share kó sì má gbàgbé láti ṣe kíni. Má gbàgbé láti bá mi comment síbẹ̀. Bá mi thumbs up, bá mi like. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dára Kowé ni mo jẹ́ kókókó.